Ìtàn ìgbésí ayé àwọn akọni mẹ́ta. Nígbà táwọn DSS ṣe ìkọlù yìí sílé Sunday Igboho ní láti sá lọ ni. Wọ́n ní májàbásá ni àwọn akíkanjú lójú ogun. Wọ́n ní he who fights and run away lives to fight for another day. Bí olóyè Sunday Igboho ṣe sá lọ sí Kútọ̀nù nìyẹn, àti ibẹ̀ ni wọ́n ṣàgbà tí wọ́n fi dé Germany. Eléyìí jẹ́ ìtàn kan nínú ìtàn ìgbésí ayé Sunday Igboho. Ẹ jẹ́ ká wá lọ sí inú ìtàn Jesus Christ ká wò báwo ni ó ṣe papọ̀. Ní around 33 AD, kò jẹ́ kí AD máa jọ yín lójúmọ́. First AD òun ni AD àkọ́kọ́ ní ìgbà tí ọdún tí a bí Jesus Christ gangan, òun ni first AD. So tó bá sọ pé 33 AD á jẹ́ pé ìgbà tí Jésù di ọmọ ọdún 33 years old. Àwọn DSS náà máa tún ṣe ìkọlù sí ilé Jesus Christ. Ṣé mọ̀ wípé bá ṣe ní DSS nísìnyí náà la ní DSS nígbà yẹn, bẹ́ẹ̀ làwọn soldiers náà wọ́n ṣe ìkọlù sí ibi tí Jésù wà nígbà yẹn nìyẹn. Nígbà tí wọ́n débẹ̀, ọjọ́ burúkú èṣù gbomimu náà ní bí iye tí a ṣe sọ tán. Wọ́n kó àwọn nǹkan ìjà olóró tí wọ́n ń lò láyé ìgbà yẹn, wọ́n kó wá, wọ́n wá ká Jésù mọ́lé. Ní ìkan nínú àwọn